Ẹ káalẹ́ o, níbi tí wọ́n bá ti láǹfààní láti máa wò ètò yìí, ẹ káalẹ́. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ ti tèmi ń jẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní èní. Kí tó máa bọ́rọ̀ mi lọ, mo kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa ṣáàtì tí mo ṣe last lórí Ọlámídé. Tí gbogbo èèyàn wá sọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn ò dáa, ọ̀rọ̀ tí mo sọ yẹn ò dáa. Kò yẹ kí n sọ pé kó lọ bẹ, kò yẹ kí n sọ pé mo bá bẹ Genesis. Ẹ rí pé ẹ̀yin èèyàn ìkà ni yín. Tó bá jẹ́ ẹ̀yin lẹ bí Ọlámídé, nǹkan tèmi lè ṣe fún ọmọ tèmi òun lèmi ṣe fún yẹn. Tó bá jẹ́ ọmọ mi ni ló wùwà tí ó wù yẹn, nǹkan tèmi lè ṣe fún ọmọ tèmi bí nínú lèmi ṣe fún Ọlámídé yẹn. Torí tó bá máa ju ọmọ mi lọ, díẹ̀ ló máa fi ju ọmọ tèmi bí lọ. So nǹkan tí ó ṣe nísìnyí lójú ti yín, nǹkan tó dáa ló ṣe. Lóòótọ́ òótọ́ ló sọ, ṣùgbọ́n kò mọ bó ṣe kò gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ dáadáa. Tá a bá fojú inú wo fídíò yẹn dáadáa, ẹ rí pé kò gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ dáadáa. Tó yẹ pé ẹni tó fẹ́ gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ dáadáa ni, ọ̀rọ̀ yẹn ò ní fẹ̀ lójú tó yìí. Èmi dẹ̀ wá wò ó wípé tí èèyàn bá fẹ́ jèrè ọmọ, tí ọmọ ẹ bá jà níta, tó bá jẹ́ òun ló jẹ̀bi àbí òun ló jàre, o gbọ́dọ̀ sọ pé bóyá kò wá pé òun ló jàre gan, ó yìí máa sọ pé nǹkan tó ṣe ẹ má ṣe mọ́. Tó ọjọ́ míì àti lọ jà á máa ro lára pé tóun bá lọ jà, tó bá kú jẹ̀bi, tóun jàre, ìyá àwọn ò ní sọ̀pọ́ọ̀tì òun. Bẹ́ẹ̀ mi ṣe máa ń tọ́mọ tèmi nìyẹn o. Torí nǹkan tó ṣe yẹn, ọ̀rọ̀ tó sọ ẹ̀ jẹ́ pé blogger mi ló sọ àbí speaker mi ló sọ. But ọ̀rọ̀ yẹn, show tó ṣe lọ́jọ́ yẹn kò tọ́ sí Ọlámídé. Number one, condition tó wà àti ọjọ́ orí ẹ̀. Lóòótọ́ òótọ́ ni ló sọ, ṣùgbọ́n kò tọ́ sí lẹ́nu. Tó bá jẹ́ pé èèyàn mi ló ṣe show yẹn, ṣé ẹ wá rí gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ yẹn ní ìṣẹ́ ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ká máa wò ó pé ẹ nífẹ̀ẹ́ èèyàn kan yẹn tẹ́ni yẹn bá, ẹ má jẹ́ ká máa rò bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa wò ó pé tó bá ẹmọ ìbá jẹ́ ọmọ mi ńkọ́, ǹjẹ́ màá tì síta pé kó lọ máa ṣe irú show tó ṣe lọ́jọ́ yẹn. Nǹkan tó yìn Ọlámídé jà gan, Ọlọ́run kó bá yanjú ẹ̀ kalẹ̀ ní, kò sẹ́ni tó mọ ibi tó ti wá. Tí eléyìí náà bá tó lọ ṣẹlẹ̀ ní ìsìn àmọ́ gbogbo aláǹgbá ló da kùdélẹ̀, àmì lè tinú náà. Tó bá ìbẹ Genesis kò pọ̀ jù, nǹkan tí mo dẹ̀ sọ yẹn kò tí pọ̀ jù. So ẹ̀yin tẹ́ wọ́n ń kọ rédèrèdè sábẹ́ ṣáàtì ni, ó dàbí pé orí yín ti gbálẹ̀. Dẹ̀ lè tí ọmọ tí ń síta o. Nǹkan tó ń dùn mí náà ọ̀rọ̀ yín ni lè tí ọmọ tí ń síta. Lè tí ọmọ tí ń síta. Nǹkan tó bá lè ṣe fún ọmọ lọ́mọ, fún ọmọ tí ní kẹ́ ṣe fún ọmọ. Nǹkan tèmi lè ṣe fún ọmọ tèmi níwájú Ọlọ́run àti òun ni mo ṣe fún Ọlámídé yẹn. Ọmọ mi bá jàre níta àbí kó jẹ̀bi, èmi á sì bọ́ ọmọ tèmi wí bí èmi ṣe ń tọ́ ọmọ tèmi nìyẹn. So nǹkan tó ṣẹlẹ̀ ní apá ibẹ̀ yẹn nìyẹn o. Ẹ̀yin tẹ́ ń fẹnu wa rọ̀ tó jẹ́ pé kí àwọn èèyàn ṣáà máa jà, kọ́ máa jà, òun ni inú yín máa fi ń dùn. Sí níbi tí nǹkan ti dáa rí, kọ́ máa jà, inú yín máa dùn ni. Ẹ wo ẹ kó bó ṣe lọ jàre. Gbogbo ayé ń wá bí gbogbo ẹ̀ ṣe máa dáa fún wọn, ẹ̀yin ń lọ síbi tán ti ń jà. Kọ́mọ ṣáà máa jà lọ. Irú kó ṣe bẹ Genesis yẹn gan tó ọmọ yẹn ò sọ̀rọ̀ mọ́. Ó yìn bá ẹ̀yin kan nínú jẹ́. Ẹ fẹ́ kó yìn máa bú máa yẹn lọ àbí kó máa tún máa sọ àwọn kan míì. Kó dáa. Ẹni tó bá bímọ, nǹkan tó bá lè jẹ́ kó bá fẹ́ kó ṣẹlẹ̀ sọmọ lọ́mọ, sọmọ tiẹ̀. Try kó jẹ́ kó jẹ́ nǹkan tó bá rò sọmọ tiẹ̀, máa rò sọmọ lọ́mọ. Kò ní jù bẹ́ẹ̀ lọ ní apá ibẹ̀ yẹn o. A dẹ̀ dúpẹ́ fún ẹ̀yin tí ẹ dáwó fún Mr. Tóyìn Gabriel. Lágbára Ọlọ́run ọwọ́ yín máa ròkè, ẹ máa rí jẹ, ẹ máa rí mu. Ẹlẹ́yinjú àánú ni gbogbo àwọn ọmọ tí àwọn èèyàn tán wà ní ọ̀hún yẹn. Ẹ lójú àánú, mo nífẹ̀ẹ́ yín dákú. Gbogbo yín lágbára Ọlọ́run ẹ máa kórè oko délé. Torí ẹni tó bá rí ọmọ làkejì ẹ̀ tí aṣọ bọ́ lára ẹ̀ tó wọ̀ láṣọ, òun gangan lè yan o. Mo dúpẹ́ fún gbogbo yín o. Lágbára Ọlọ́run ẹ máa rí ṣe o, ẹ máa rí jẹ o. Wọn ò ní ru òkú yín wálé láti ìlú òyìnbó wá fún wa Nàìjíríà o. Lágbára Ọlọ́run ìgbà tí Odùduwà náà bá máa dúró náà, gbogbo náà la máa dúró jẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o.
ire náà máa kárí o. Mo dẹ̀ tí wá fẹ́ pè ìsákìyèsí kan, tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ ń gbàdúrà fáwọn tí wọ́n ṣoore fún Mr. Gabriel Babagíga, ẹ máa fi ti Ọlámídé sí o, tójú ò bá ṣe Ọlámídé gbogbo kan tó ń ṣẹlẹ̀ sí màá yẹn lénìí kò ní ṣẹlẹ̀ sí. Then ẹ dẹ̀ máa try máa yẹn, ẹ mọ̀ pé máa yẹn ó níbi tí ọ̀rọ̀ ẹ̀ kí n máa sọ pé kíní tóun náà bá ti ń gbàdúrà àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá wo ṣó yìí ẹ jẹ́ kó máa dárúkọ Ọlámídé, torí odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni o. Odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni. Bó wá ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ kí àwọn èèyàn náà kan máa gbàdúrà fọlámídé tó tí ò bá sí ti Ọlámídé gbogbo nǹkan tó ń rí yìí tí wọ́n sọ pé àwọn alágbẹ́ tó ń dárúkọ àwọn kan kò lè dárúkọ wọn o. Tápọ̀ Ọlámídé tí ò fa síta tí ò jẹ́ kí gbogbo ayé rí máa yẹn kò sẹ́ni tó máa rí ibi tó wà o. Àná a dẹ̀ mọ̀ pé àsìkò ẹ̀ tó ni lọ́lá àdúrà tó ń ṣe lọ́lọ́run ti pa ẹsẹ̀ Ọlámídé tó fi gbọ́ àdúrà ẹ̀. Ìyẹn tún lọ. Mo fẹ́ sọ nípa ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ̀yin Yorùbá ó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ owó ló máa ń da àárín Yorùbá rú. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ owó yìí náà ló jẹ́ kí Nàìjíríà ló jẹ́ kí Yorùbá dèrò ẹ̀yìn nílẹ̀ Nàìjíríà lénìí. Owó ẹ ti nífẹ̀ẹ́ owó jù. Ẹ ti nífẹ̀ẹ́ owó jù ẹ̀yin Yorùbá yìí. Ẹ ti nífẹ̀ẹ́ owó jù. Owó ó tó ràgbàdà báyìí láyà yín. Lẹ́yìn owó kò sí nǹkan míì mọ́. Lẹ́yìn owó náà ni fún ẹ̀yin ọmọ Yorùbá yìí. Nígbà tí gbogbo wa sọ pé a fẹ́ lọ Odùduwà a fẹ́ lọ o, táwọn kan dẹ̀ dìde tó ń gbárùkù ti ọ̀rọ̀ yẹn tó dẹ̀ ń sọ nípa ẹ̀ tó jẹ́ pé owó mo lè ká ibi mẹ́ta ní ìsìtọ́ pé owó ló dìjà lẹ̀. Mo lè rántí ti màmá Àríkàdé tí ó tó ń ṣe irú nǹkan báyìí tó jẹ́ pé ẹ̀yin kan náà lẹ́kọ́ bọ́ síta tẹ́lẹ̀ kìnnìkan the same person náà ló ti bọ́ síta ní ti àǹtí Maureen. Kí ló dé tó jẹ́ pé ẹ̀kọ́ tẹ̀ fẹ́ joyè abayé jẹ́ abọ̀rún jẹ́ ẹ̀ẹ́dẹ̀ bọ́ta ẹ̀ẹ́dẹ̀ máa sọ pípípípí kó lè sọ pé ilẹ̀ mọ̀rọ̀ sọ jù. Èèyàn kan ò ń jẹ́ àwádé o. Èèyàn kan kò ń jẹ́ àwádé. Àwọn èèyàn tó pọ̀ rẹpẹtẹ báyìí ló ń jẹ́ jọ̀mọ́. Tí o bá rò yí pé kọ́ o ṣàfẹ́ kọ́ mọ̀ pé ìwọ nìkan ló mọ̀rọ̀ sọ ìwọ nìkan ló fẹ́ máa sọ̀rọ̀ Odùduwà ìwà tẹ́. Ọlọ́ba gbọ́ tó wá kó fẹ́ máa ṣe pé èmi nìkan ni mo lè sọ èmi nìkan mo ṣe kinní kan èmi nìkan mo fẹ́ kọ́ máa mọ̀ pé òun sọ wàá tẹ́ gan débi pé wàá tẹ́ òní dùnbẹ̀ mọ́ láéláé. Ó ṣe wá jẹ́ ìwọ iná ni Maureen tó jẹ́ pé láti tó tẹ́ ọmọbìnrin yẹn ti ń sọ̀rọ̀ àwọn pásítọ̀ kò dá sọ̀rọ̀ Yorùbá rí kó dá sọ̀rọ̀ èèyàn kankan rí. Ó dẹ̀ rí pé ọ̀rọ̀ Chief Sunday Igboho jáde ó dẹ̀ jáde kan dáwó. Ṣe sùúrù náà. Ṣe ní sùúrù kẹ́ ẹ wádìí ní àná ọmọ ìwo ṣó sọjí ó lo owó yẹn ṣì wà ń bẹ̀. Kí ló dé tẹ wá fi iṣó kékeré tẹ wá fi bàdí jẹ́. So lójú èmi báyìí o ẹ má jẹ́ pàrọ̀tọ̀ yín o lójú èmi tí mo ṣe dúró Kẹ́mi Kọ́lá èmi ti ń rò pé tó ní kókó tẹ́ ń ṣe gan nífẹ̀ẹ́ Yorùbá rárá ìfẹ́ owó lẹ́ni. Bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ ń ṣe tí gbogbo ń ṣe ó tún fẹ́ máa jẹ́ kémi máa rò wípé nífẹ̀ẹ́ Yorùbá owó gbogbo lẹ wá dé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí. Wáyé tí owó tí wọ́n máa díjà láàrin yín lójoojúmọ́. Ìyá ẹ̀ náà bí o gbé ṣe gbá sórí platform yìí nìyẹn tẹ̀bẹ̀ sí ní disgrace ìyá àgbàlagbà yẹn tẹ̀bẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ lórí owó iná ni. Maureen náà tún wá ní ìsìn ẹ wo nǹkan tẹ́ ẹ ti sọ ṣe fún ọmọbìnrin yẹn ẹ wo rọ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń bá ẹ látọjọ́ ẹ̀ mo ti ń wo ṣó gbogbo yín torí èmi mọ̀ pé Maureen tèmi mọ̀ kò lè ṣe láyé mi fi wójú ẹ̀. Maureen tèmi mọ̀ kò lè wùwà pé kó ń dáwó fún kókówó jẹ láyé. Ṣe wádìí ọ̀rọ̀ kẹ́ ẹ wádìí ọ̀rọ̀ kẹ́ ẹ mọ eléyìí tó ń jẹ́ òdodo débi pé ẹ wá bẹ̀rẹ̀ sí ń bara yín lórúkọ jẹ́ ẹ wo àwọn Yíbò láti tó Yíbò owó táwa ń dá Yíbò owó táwọn Yíbò ti dá ní ayé yìí mi rò pé 20 years to this time Yorùbá lè dá láyé Yorùbá ànẹ́mí ẹ̀ àwọn Yíbò ń dá owó ọjọ́ ò lẹ gbọ́ tí Yíbò kọ́ńpọ́tà tó wá bẹ̀rẹ̀ sí ń bara wọn lórúkọ jẹ́ àwa Yorùbá yìí náà ni láì ṣe pé báyá Ọlọ́run ò ṣe fún wa tó
àìní ìtẹ́lọ́rùn mo rí pé ó ń dà yín láàmú láti pé Ọlọ́run ò ṣe fún wa tó tó gbogbo tẹ́ ń jà ní tó gẹ́gẹ́ tẹ́ ń ṣe lórí owó náà ni lórí owó yìí náà ni kò sẹ́ni tó fẹ́ ṣe orin kankan láti ọkàn ẹ̀ fún ọmọ fún èèyàn ẹ̀ mọ́ tó ti gbé pé gbogbo nǹkan Yorùbá kìíní kan tẹ́ ń pariwo kiri tẹ́kọ̀ tí ẹ tẹ́ jẹ́ ká rétí gbọ́rọ̀ mọ́ ṣé torí owó ni oníkẹ́ni kò ṣe fèsì pílàfọ́ọ̀mù ẹ̀ kẹ́ẹ̀tẹ̀tẹ̀ dúró oṣù mẹ́ta ná kẹ́ẹ̀wọ̀n nǹkan tó máa ṣẹlẹ̀ tí Mọ̀rí ò bá dáwó fún yín ṣé ẹ rí omi tó máa dáwó fún yín ni ẹ tẹ̀ sí ní sùn fún ọmọbìnrin yẹn gbogbo ẹbẹ̀ sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bú ọmọbìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní bú ẹbẹ̀ sí ní bà lórúkọ jẹ́ ní ẹni tó yẹ pé ẹ pé sọ̀rọ̀ kò tiẹ̀ wé pé kóun náà tiẹ̀ dá sí ọ̀rọ̀ pásítọ̀ ní wúmà yẹn sọ ebi mi ò ní bá yín ṣàbòsí o mi ò tiẹ̀ ráyè ọ̀rọ̀ pásítọ̀ ní ọmọbìnrin yìí sọ látọjọ́ tèmi tì mọ́ ọjọ́ tí mo rí gó tó dá sí gó yà mí lẹ́nu pé wúmà má ti dá sọ̀rọ̀ tó ń lọ ńlẹ̀ ẹ wá fi sókè kékeré wá fi bàdí jẹ́ owó náà ṣe pé bá yá gbogbo ìtẹ̀dẹ̀ wà ń lo òyìnbó yìí Ọlọ́run ti ṣe dáadáa fún yín ọmọbìnrin kan náà ni ọgbà tí Tẹ́ni Ológo náà òun náà ni ìgbà tí màmá Àríkẹ́ náà òun náà ni ìgbà tí Mọ̀rí òun náà ni kí ló dé ṣé wọ́n nìkan fẹ́ máa sọ̀rọ̀ Yorùbá nation ni kí gbogbo èèyàn kúkú yọwọ́ kọ́ ń kú fi ilẹ̀ fún wọn kó máa dá ṣe é.